ni a kì í bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òòyè kò ga kò bẹ̀rẹ̀ ni wọ́n kí wọ́n nífẹ̀ẹ́ òòyè tó lu ọmọ ojú oró òjẹ́sẹ̀ ẹyẹ tó nú omi ìlú ọ̀kẹ́rẹ́ òjẹ́ kómi ọba ó tó wò wọ̀rọ̀ ọmọ olódò kan ò tẹ́lẹ̀ ọmọ olódò kan ò tààrà tó sàn wéréke ó sàn wéréke ó dá ìpìlẹ̀ ọ̀ṣẹlẹ̀ ó dà bàtà onípele ò gbọ́dọ̀ kò mú àlábàdà ò gbọ́dọ̀ kò wẹsẹ̀ ìṣòwò oníṣọ̀bọ̀rọ̀ ní omi odò náà gbẹ kí n ti gbé bàbá mi bẹ́bẹ́ ti dé lẹ́ẹ̀dán gbogbo lẹ́ẹ̀dán ti ka mi ọmọ olúwẹ̀wò ọmọ àgbódèrè iwájú ọlọ́kọ̀ mi sówó ìkúlé ọlọ́kọ̀ mi sèjì ọmọ àgbódèrè ilé ìṣẹ́ni iwájú ọlọ́kọ̀ mi sówó ìkúlé ọlọ́kọ̀ mi sèjì gba ẹlẹ́kẹ̀ ògèdègèdè ọlọ́kọ̀ mi tàn yẹbẹyẹbẹ lójú omi ọmọ káfọ́ pàwà káfàjẹwà wọ́n ní ẹjẹ́ àdọ́panu kádàdẹ̀nù kámọ́ gèdègèdè ọwọ́ wa kọ̀ délé ìṣẹ́ni mọ́lé ọmọ ẹni wú ọpa ẹgbẹ̀rún àjẹ́ níjọ́ tọ́pọ̀ àtàjẹ́ dànù níjọ́sí níbo lọ́pàá dà sí níbo làjẹ́ dà sí ọ̀pá sọnù sí gan àjẹ́ sọnù sí bàràgùn odò òrùdú la gbé ti rí tọpátàjẹ́ náà rí jìnnì àgbé olólà tí fàyàfà ọmọ àgbò dúdú eléyìí tó wọnú òòlù tó ní funfun lẹ́lẹ́ a kì í gbowó ọkọ̀ lọ́wọ́ òtù a kì í gbowó ọkọ̀ lọ́wọ́ akẹsàn ẹnìkan ò gbọ́dọ̀ gbowó ọkọ̀ lọ́wọ́ ìṣẹ́rí èèyàn tó bá gbowó ọkọ̀ lọ́wọ́ òtù tó bá gbowó ọkọ̀ lọ́wọ́ akẹsàn tó gbowó ọkọ̀ lọ́wọ́ ìṣẹ́rí onítọ̀hún akọ́pa kájẹ̀ agbọ̀nrún ńlá kejì lọ. ẹ bá ṣe káábíyèsí o lórí oṣù tí bàbá má gbọ́ tó ọ̀rọ̀ kọ̀ kó má lọ sálẹ̀ dé ọ̀run bàbá lóko wọn torí orí o òun á torí oṣù lórí oṣù òun á gbọ́ tó ọ̀rọ̀ kọ̀ wá yọ lálẹ̀ dé ọ̀run wọn ní kí bàbá ó gbọ́ nírú ẹbọ ó tètè ṣòfò ẹ̀ nífẹ̀ ó gbọ́ ẹ̀ka rárá ẹbọ wa fún òwòrú yànyàn lẹ́ni tí òjì bẹ́ẹ̀ dé nígbà tó rú gbọdọ́ tó tẹnu kótó lórí àwọn bá gbọ́ sí iṣẹ́ ó ní agbé bẹ́ẹ̀ni délé o agbé bẹ́ẹ̀ni délé o àgbè àwọn onírànjò ká má má délé o àgbè egungun ọ̀run abaṣọ ṣékélé òrìṣà òun àbẹ̀wò gẹ̀rẹ̀dẹ̀ lọ́rùn ọ̀pálálá òkú ejò méjì ń jà nílẹ̀ wọ́n ń ṣera wọn lọ́kúnlọ́kún ìdìrí méjì ń jà lókè wọ́n ń ṣera wọn lọ́kúnlọ́kún ikú tó máa wo kò ní pawọ́ àwọn tó mú oníṣègùn ní kò níṣègùn ibi gbogbo níbẹ̀ lọ́nà ní ẹ̀yà àwa àgbò lọ́nà ọmọ ẹrú mọ́lẹ̀ kúrò dé àgbò lọ́nà ìfọkàn ní iṣẹ́ oríran mi ni mò ń ṣe ọ̀nà tó ríran mi ni mò ń tọ̀ mo rìn wọ́n títí mo nílò oṣooṣù kí n ṣo àbùké ni mí kì í ṣe ní àgbádé tí àròlẹ̀ṣọ̀ mi ní kì í ṣe ní àti ìbáyà àfin ni mí kì í ṣe ní àti ìlókùn mọ́lẹ̀ dáidái ọ̀wọ̀ ọ̀gbẹ́ bẹ́ẹ̀ sábà wọ̀wọ̀ ọ̀gbẹ́ lára mi ọ̀gbọ̀ ọ̀gbẹ́. Alore TV Alore TV nílé nílé òkúri ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.